ó ga o òbítíbitì egbòogi olóró ni àwọn ṣọ́jà gbà lọ́wọ́ àwọn ọ̀daràn yìí nípínlẹ̀ Ogun. iléeṣẹ́ ológun orílẹ̀-èdè yìí ẹ̀ka 35 Artillery Brigade ti fọwọ́ òfin mú àwọn ọ̀daràn kan pẹ̀lú mọ́tò Mazda ayọ́kẹ́lẹ́ tí nọ́mbà rẹ̀ jẹ́ NRK 622SB tí wọ́n fi ń ṣòwò egbòogi olóró láàrin ìlú. agbègbè kan tí wọ́n ń pè ní mọ́lọ́gẹ̀dẹ̀ níjọba ìbílẹ̀ Ọ̀dẹ́dá nípínlẹ̀ Ògùn lọ́wọ́ ti tẹ̀ wọ́n lọ́jọ́ Ẹtì Friday ọjọ́ 29 oṣù kẹta ọdún yìí. Aláròyé gbọ́ pé ó ti pẹ́ tí àwọn arúfin náà ti ń ṣe okòwò tí kò bófin mu yìí kó tó di pé ọwọ́ tẹ̀ wọ́n láìpẹ́ yìí. ọ̀gá àgbà iléeṣẹ́ ológun náà ọ̀gágun Muhammadu Tajudeen Aminu tó fìdí ìṣẹ̀lẹ̀ ọ̀hún múlẹ̀ fáwọn oníròyìn lọ́jọ́rú wẹ́sídẹ̀ẹ́ ọjọ́ kẹta oṣù kẹrin ọdún yìí sọ pé àwọn ti fa àwọn ọ̀daràn ọ̀hún àti ẹrù òfin táwọn gbà lọ́wọ́ wọn lé àjọ tó ń gbógun ti gbígbé àti lílo egbòogi olóró ìyẹn National Drug Law Enforcement Agency NDLEA lọ́wọ́ kí wọ́n lè bá wọn ṣẹjọ́ lórí ẹ̀sùn táwọn fi kàn wọ́n. bákan náà ló rọ àwọn ológun lórílẹ̀‐èdè Nàìjíríà pé kí wọ́n máa ṣiṣẹ́ kárakára láti máa fọwọ́ òfin mú àwọn ọ̀daràn láàrin ìlú káàkiri. Adéwálé Adéoyè ló ṣàkójọpọ̀ ìròyìn ọ̀hún fún Aláròyé online television.